bàbá wa ti lọ. Ó lọ dánù nìyí o. Abikoye ti lọ. F.Séverin ti lọ. Ìpàdé tún dojú àlàkà tó ríra ó jàre. Bàdélé kò kílé ló bá dọ̀rùn kó sọ̀rùn. Ìmọ̀ wá bá mi dárò. Ó dàrí nà kó. Ìmọ̀ wá bá mi dárò. Ìjọ mímọ́ ṣèdárò. Bàbá wa lọ nílẹ̀ o. Èmọ̀ dágbére fènìyàn o. Àwáyé ikú òsì Èdùmàrè kó jẹ́ kí ọmọ rere kó gbẹ̀yìn gbogbo wa. Ńlàdúrà tèmi àti ẹ̀yin láti máa gbà. Ikú Venerable Supreme Evangelist Papa Abikoye F.Séverin Fákẹ́yẹ ó dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí pé kò tí ì wù wá kí wọ́n lọ. Látara ìwà àti ìṣesí tí bàbá yìí ń ṣe nígbà ayé ẹ̀ ló fà sábàbí tí gbogbo ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá lórílẹ̀‐èdè Benin fi parapọ̀ sí òkú bàbá wa yìí lọ́jọ́ kẹta oṣù kẹfà ọdún 2023 ní ìlú Ipobe. Bàbá wa ti lọ. Ó lọ dánù nìyí o. Abikoye ti lọ. F.Séverin ti lọ. Ìpàdé tún dojú àlàkà. Ẹni ó bá jorí àwọn oúnjẹ náà kò ní mọ̀gbà tí omi ó fi yọ lójú ẹ̀ torí Venerable Supreme Evangelist Papa Abikoye tó dágbére fáyé kó dìgbò ṣe nítorí kò wu ẹnìkan kí bàbá yìí kó lọ lásìkò tí ìsìn ìkẹyìn wáyé fún Venerable Supreme Evangelist Papa Abikoye F.Séverin lágbolé àríjẹnímọ̀gún ní àdúgbò kíata ìlú Ipobe làwọn ìránṣẹ́ Ọlọ́run láti inú ìjọ Kìrìsìtẹ́nì Celeste ti péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Àwọn ẹgbẹ́ akọrin olóǹkà àwọn ọmọlẹ́yìn ọ̀ṣọ́fà wá pọ̀ lọ bí ilẹ̀ bí ẹni oríṣiríṣi ìwàásù ló wáyé ní ìrántí bàbá náà láti ìyá ìjọ Kìrìsìtẹ́nì Celeste láti ìlú Àjàṣẹ́ lórí wàásù ọ̀hún tiwa láti wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ọmọ olóògbé pátá ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ètò ìsìnkú bàbá wọn níbi tí àwọn ènìyàn ti ń jẹ́rìí sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bàbá yìí gbé ṣe nígbà tó wà láyé. Onírúurú àwọn ẹ̀rí tẹ̀lé ara wọn ní ṣísẹ̀ntẹ̀lé tí máa fún iná àǹfààní àti gbọ́ mélòó kan lára àwọn ẹ̀rí. Àwọn ẹbí olóògbé ẹgbẹ́ àṣẹ kan àwọn ọmọ olóògbé títí lọ bẹ́ẹ̀ ló fẹ̀rí ọ̀hún sétí gbogbo àwọn èèyàn tó wà ní ìkàlẹ̀. Ẹ̀já gbọ́ díẹ̀ ń bẹ̀. Ọ̀nà ẹ̀ wá lọ ó fòpa dáadáa sílẹ̀ ó fàpẹẹrẹ rere kalẹ̀ ọṣẹ́sìn lónà bá wa lọ́yẹ ọṣẹ́sìn. Gbogbo ewu yẹn bá gbọ́ wàhálà jẹ́ kì í ṣe wọ́n lẹ́bi ìkórè o wọ́n ṣe wọ́n yé wọ́n lẹ́kú tọ́nu wọn lára jẹ́ o a kò ṣe lẹ́yìn bàbá Abikoye wọ́n mọ̀ ti jáde wa kámọ̀ ti padà wálé wa ewu yẹn táwọn ń ṣe tẹ́ wọ́n ń dùn mọ́ wa lé fọ̀lí wọ́n tọ́lé ewu yẹn pé àfúngbé àwọn ń fẹ́ fún ká gbé irúkọ ìgbàgbọ́ dúró. Iná wa dùn gan-an bàbá wa máa sọ fún wa kẹ́ni bó bá kú ó dẹ̀ máa sọ nígbàgbọ́ pé kú ibi ò fẹ́ sùn wà kọ́ ibẹ̀ á jẹ ilé lákùkàyé àwa náà máa yà wá nínú ó lọ àkọ fún ẹ tó ó sì yàn fẹ́ fún sí ohun àti ṣe máa sọ àtọ̀fọ́ akẹ́lẹ́ pósí lákùdí bójú ọ̀nà ìbẹ̀rẹ̀ pósí náà ojú ẹ̀ ṣe àtọ̀tẹ̀mọ́ akẹ́lẹ́ bójú ọ̀nà bá ń sin òun ikú òwòdì ẹ̀ ikú ìyẹn ni kò ṣeé ṣe. Lẹ́yìn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ìsìn náà fi kí olóògbé náà wípé ó dìgbò ṣe ìpè kí á pàdé lẹ́sẹ̀ olùgbàlà. Àwọn tí a rí bá sọ̀rọ̀ bíi bàbá wa Venerable Supreme Evangelist Papa Abikoye Cyprien wọ́n fèyí ṣẹ̀rí ọ̀rọ̀ nípa olóògbé Papa Abikoye. Ọjọ́ bá pé tí ọdún bá pé tásìkò bá dé èèyàn yóò lọ náà ni bàbá Abikoye ṣe lé ayé ó tó àkókò ní Ọlọ́run pé wọ́n sì dá Ọlọ́run lóhùn. Àdúrà mi ni pé k'Ọlọ́run fọ̀run kẹ́ wọn nítorí pé àwáyé ikú kan kò ṣe é gbogbo anáàládágbádá ikú. Èmi tí mo ń bá ẹ sọ̀rọ̀ yìí náà èmi náà ń lọ kò kẹ́ nìkan tí kò ní lọ nítorí bẹ́ẹ̀ ọ̀run rẹ̀ k'Ọlọ́run fọ̀run kẹ́. Àdúrà tí mo lè fi sí bàbá Abikoye rẹ̀ ẹni tí kálukú ń ṣe lédè wọn kọjọ́ jìnnà síra wọn àti pé kí tiwa náà yẹ wa. Téèyàn bá gbọ́ràn ẹni ìbùkún ni ṣùgbọ́n nínú àìgbọ́ràn ẹ̀gún ni. Nítorí eléyìí mo bẹ̀ gbogbo àwọn ọmọ náà ọkùnrin obìnrin ọmọdé alàgbà wọn pé lẹ́yìn bàbá wọn kí wọ́n tún ṣe
nípa ìwà, nípa ọ̀rọ̀, nípa ìrìn, nípa èrò ọkàn, nítorí pé dájúdájú mo tún sọ lẹ́ẹ̀kan sí pé téèyàn bá gbọ́ràn ẹni ìbùkún ni, téèyàn bá sì ṣàìgbọ́ràn ẹ̀gún ni, lẹ́yìn ikú bàbá wọn ẹ̀gún kò ní tọ́ sí wọn. Olúgbòhùn Prosper olùṣọ́àgùtàn Olúmẹ̀rì náà pẹ̀lú ó bá ikọ̀ iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV sọ̀rọ̀ ẹ̀já gbálàyé tí wọ́n ṣe fún wa. èrò ènìyàn á máa yàtọ̀ sí ti Ọlọ́run, torí ọjọ́ ìrìn mò ń dúpẹ́ pé Ọlọ́run mú gbogbo wá sí ìmúṣẹ ní ìrọ̀rùn, gbogbo ń lọ ní ìrọ̀rùn. Ọ̀pọ̀ èèyàn ní ti pa ìsìnkú yìí láti gba Ọlọ́run ọ̀ṣọ́fà gbọ́ pé bóyá tèmi náà lè rí wẹ̀yìn. Èmi ń dúpẹ́ náà mo dùn lórí ọkùnrin tó bí fún wọn Olúwa ń ṣe lénìí Ọlọ́run àtúndọ̀ àrùn gbogbo àlọ́ ìlú Ìpòbẹ, àyípadà rere àwọ̀ ìlú Ìpòbẹ. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò wọ́n pàṣẹ láti gbé òkú Papa Abikoye Séverin Fákẹ́yẹ ó di ilé ìkẹyìn níbi tí onírúurú àwọn ètò tuntun wáyé kó tó di pé ọmọ Abikoye dẹni àkọlẹ̀bò. Títí láyé láwọn máa ṣe ìrántí rẹ̀. Venerable Supreme Evangelist Papa Abikoye Séverin ìlú Ìpòbẹ ò ní gbàgbé rẹ̀ láéláé. Chef communal fún ìjọ Kìrìsìtẹ́nì Céleste ní ìlú Ìpòbẹ títí láyé níjọ́ lọ́hùn yóò máa ṣe ìrántí rẹ̀ àti ọmọ Abikoye ò ní gbàgbé rẹ̀ láéláé. Ojúlé Plateau FM ti ìlú Ìpòbẹ àwọn náà ò ní gbàgbé rẹ̀. Ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ a ò ní gbàgbé rẹ̀ o. Ọmọ àríjẹ ní mògún, ọmọ ìrìnàkò dégi ìṣẹ́gbà, ọmọ àǹbẹ lórí ó ṣe bẹ́ẹ̀ ó gbàsàlẹ̀yẹ. Súnre o, súnre o, súnre. Iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV ló mélé yìí wá látẹnu ká súnmọ́ Ìṣọ̀lá títí láyé la ó máa ṣe ìrántí rẹ̀. Ó dìgbà o. Bàbá wa ti lọ, ó lọ náà nù nínú. Abikoye ti lọ, Séverin ti lọ. Ìpàdé tún dojú àlàkà tó ríra ó jàre. Bàdélé kò kílé ló bá dọ̀rùn kó sọ̀rùn. Ìmọ̀ wá bá mi dárò. ká sì rí wà lọ́dọ̀ wọn nípa ìdúróṣinṣin, ìgbàgbọ́, Ìmọ̀ wá bá mi dárò. ìfẹ́, ìlàkàkà. Bàbá wa lọ nílẹ̀ o, ẹ mọ̀ dágbére fènìyàn o. Ìgbà mo dé náà yí ilé ẹ̀ ní ń wò ó níbi tó kó lọ sí bàbá. Ràhùlù ló jáde sí ìmòrí lómìnirí tamọ́kọ́. N tó ìbéèrè lọ́wọ́ Ràhùlù ti kù sí, mo tún gbójú sókè. Bọ́ọ̀lù tọ́jáde, Mósè tọ́jáde, Isin tọ́jáde, ọmọ ìjọ ọ̀ràn lọ́pọ̀lọ́ rẹpẹtẹ. Ọ̀sọ́lọ́ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.